ọlọ́pàá máa kó everybody o ọlọ́pàá máa kó everybody. ohun gbogbo lálẹ́sàn èèyàn ò ní gbin ẹ̀pà kó fi ká òrombó ohun tá a bá gbìn náà la máa ká. lónìí tí ìgbẹ́jọ́ ń wáyé lórí ọ̀rọ̀ Rahman Bello ó nìkan kọ́ ló ń dẹ́jọ́ òun jẹ́ àwọn mẹ́rin míì ó ní wọ́n ń jẹ́jọ́ pẹ̀lú rẹ̀ nílé ẹjọ́ ní kóòtù lénìí. àwọn mẹ́rin ọ̀hún á dárúkọ wọn. àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jọ ń gbẹ́jọ́ náà mo sọ fún wa pé bá a bá wò dáadáa tá a bá tẹ̀ wọ́n kùn wọ́n sì máa rí jù bẹ́ẹ̀ lọ sí i. nítorí pé àwọn kan wà tó jẹ́ bàbá àṣàlẹ̀ tó wà nídìí ọ̀rọ̀ yìí tó jẹ́ ṣe pé bá bá fún wọn láàyè dáadáa láti ṣèwádìí tó tọ́ ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n á fi hàn wọ́n á sì ṣèwádìí ẹ̀ tó sì máa wo gbọ́ ọmọ Nàìjíríà láti gbọ́ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ àti bó ti ń lọ ìyẹn nílùú Ìlọrin. àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n mú yìí ọmọ Ìlọrin làwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n mú pẹ̀lú Rahman Bello tó ṣekú pa Absor Yetunde yìí. bẹ́ẹ̀ bá gbàgbé nínú fọ́nrán wa ní ìkànnì yìí ìyẹn ní Ọmọ Aláṣẹ Media láti sọ fún wa bí ó ṣe pa ọmọ yìí àwọn ọ̀nà tó gbégbà bó ṣe gé orí bó ṣe gé apá bó ṣe kún yẹ́lẹyẹ̀lẹ tó gé ọwọ́ ẹ̀ sínú kí ọ̀dà. bẹ́ẹ̀ làwọn kan sọ pé ó ti ta orí ẹ̀ sílẹ̀ Ìbàdàn bí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ìwádìí tó gbọngbọ́n ò tí ì fìdí ẹ̀ múlẹ̀. ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ní kóòtù àti ìdájọ́ ilé ẹjọ́ àti ìgbésẹ̀ tó yẹ láti gbé gbogbo ẹ̀ lẹ máa gbọ́ níkànnì yìí. ẹ máa gbọ́ ẹ máa like ẹ subscribe síbẹ̀ Ọmọ Aláṣẹ Media ẹ ṣíà ẹ jẹ́ kó lọ káàkiri káwọn èèyàn mọ̀ bó ṣe ń lọ ibi tí ìgbẹ́jọ́ dé dúró lórí ọ̀rọ̀ Rahman Bello èyí tó pa Absor Yetunde ní fọnáfọnṣu ní ìlú Ìlọrin. adájọ́ ó ti sọ̀rọ̀ ìtadájọ́ sọ gbogbo ẹ̀ pátápátá òun náà lápadà gbọ́ lẹ́nìí. Ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ ṣíà ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀. nílé ẹjọ́ àwọn tí wọ́n wà ń bẹ̀ pẹ̀lú Abdulrahman tí àwọn náà ń káwọ́ pẹ̀yìn rojọ́ àwọn náà ni àáfàá tó jẹ́ ọmọ ọdún kanlélógójì ìyẹn Ahmed Wasiu la gbọ́ pé ó ń gbé ní Àdúràlékè ìyẹn nílùú Ìlọrin ń bẹ̀. orúkọ ẹni ọ̀hún náà ni wọ́n dàkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí ìyẹn ni àáfàá Ahmed Abdulwasiu láti Àdúràlékè nílùú Ìlọrin ẹni ọdún mọ́kànlélógójì òun náà ní í ṣe. ẹnì kejì tá a tán sọ pé yẹn jó níṣòwò bàbá wò dáadáa ó ṣeé ṣe kó náà já àáfàá tẹ mọ̀ pé ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́tọ̀ ẹ̀ ń tẹ̀ èèyàn bá ń bá rìn òun náà láàfìwà jọ o. ó jẹ́ ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n 28 years wọ́n ló níṣòwò ní businessman orúkọ tiẹ̀ a máa jẹ́ Sulaiman Muhyiddin òun ń gbé ní Amilẹ̀ngbẹ̀ yẹn nílùú Ìlọrin náà. ó wà lára ẹni tó ń fọwọ́ pọ̀n tó káwọ́ mọ́yìn rojọ́ ìyẹn nílé ẹjọ́ lánàá ẹ̀hún lẹ́nì kejì tó wà ń bẹ̀ pẹ̀lú Abdulrahman Bello tí wọ́n jọ ṣe ọmọ ọlọ́mọ ní sùtá ìyẹn Yétúndé tí wọ́n ṣe ní sùtá. ẹni tó tún wà ń bẹ̀ òun náà ni ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Jamiu Uthman yìí la mọ̀ náà sọ pé ó jẹ́ ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n òun lòún jẹ́ òun wá láti Àdúràléèlò náà ti wá ó túmọ̀ sí pé òun àti Ahmed Abdulwasiu àdúgbò kan náà ni wọ́n jọ ń gbé ọmọ àdúgbò kan náà ni gbogbo wọn. ẹni tó jẹ́ nìkẹrin ń bẹ̀ ìyẹn ni àgbẹ̀nà ń pò wọ́n ti tiẹ̀ wọ́n ní ó jẹ́ ọmọ ọdún kan lé ní ọgbọ̀n ìyẹn ni ọmọ ọdún kan lé lọ́gbọ̀n lòun ti tiẹ̀ àgbẹ̀ ni wọ́n pè é torúkọ rẹ̀ ń jẹ́ Abdulrahman Jamiu lóko ti tiẹ̀ ó ń gbé ní Ẹlẹ́mẹ̀rẹ̀ Mọ̀lété ìyẹn nílùú Ìlọrin ń bẹ̀ agbègbè Kwara State University òun náà ló ń gbé. nínú ìwádìí wa wọ́n jẹ́ kó yé wa pé àwọn ẹni tá à ń sọ yìí ọ̀rẹ́ ni wọ́n ṣàwáwù ni a ti ẹ̀ gbọ́ pé wọ́n ti ẹ̀ lẹ́gbẹ́ kan tí wọ́n ń ṣe wọ́n lẹ́gbẹ́ kan bá a bá tú àárín ẹgbẹ́ ọ̀hún wò ẹ rí i pé
àìrìn jìnnà làìrábù kí ọ̀kẹ́rẹ́ bá a bá rìn jìnnà àràbù kí ọ̀kẹ́rẹ́ nínú ẹ̀ náà láti rí àwọn tí wọ́n jọ jẹ́gbẹ́ wọn ṣùgbọ́n ní ilé ẹjọ́ ohun tá a rí ni pé àwọn mẹ́rin yìí ni wọ́n wà pẹ̀lú Abdulrahman tí wọ́n jọ ń káwọ́ pọ̀nyìn rojọ́ ṣùgbọ́n nílọrin o èrò pọ̀ débi pé ẹsẹ̀ ọ̀fẹ́ gbèrò ń bẹ̀ wọn nígbà tí a bẹ̀rẹ̀ sí ṣàwọn ìwádìí ọ̀hún tá à ń káwọn ìwádìí ọ̀hún jọ débi pé ilé ẹjọ́ ó kún bìbà àtiwájú àtẹ̀yìn ló kún bìbà wọ́n fẹ́ mọ̀ tí adájọ́ sọ ńgbà náà ntádájọ́ kan sọ ni pé ìgbẹ́jọ́ yìí torí ká lè rí òkodoro ọ̀rọ̀ ká lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ jù báyìí lọ ilé ẹjọ́ sọ pé Abdulrahman àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù onìkan wà ní ìpamọ́ náà o ní Òkè Kúrá ni wọ́n ní kán sì wà ní ìpamọ́ náà títí ẹjọ́ ọ̀hún yóò tún fi padà wáyé ìyẹn ní ọjọ́ 6 oṣù kẹta ọdún 2020 ìgbẹ́jọ́ ọ̀hún ó tún máa padà wáyé kó tó dìgbà náà ẹ̀wẹ̀ ó dá mi lójú pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n tún ti gbìyànjú láti mọ kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí bẹ́ẹ̀ bá sì rójú ẹ̀ rí i pé ọmọ tí ó jẹ́ ṣe pé ọjẹ́ ń tù ni. update lórí ẹ̀ torí pé Abdulrahman ó ti appear ní kóòtù lénìí mo dẹ̀ receive oríṣiríṣi calls wípé ṣé wọ́n ti dájọ́ rẹ̀ ni ṣé wọ́n ti ṣìgbà ni àwọn mẹ́rin làwọn rí pẹ̀lú ẹ̀ àwọn ó wá ń sọ fún ẹni tí ó pè mí pé Abdulrahman wọn àti ìdájọ́ rẹ̀ first hearing ni ẹ mọ̀ pé nínú òfin ẹni tí wọ́n bá arrest ó pẹ́ jù lọ́dọ̀ àwọn ọlọ́pàá kò gbọ́dọ̀ lò ju ọjọ́ mẹ́ta lọ 3 days táwọn ọlọ́pàá bá arrest èèyàn most especially tó bá jẹ́ criminal case láàrin ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta wọ́n gbọ́dọ̀ gbé èèyàn lọ kóòtù ló máa wá ní kán lọ fi èèyàn pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n tó bá wù àtọ́gbà ẹ̀wọ̀n yẹn yóò ti wá máa jẹ́ ẹjọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án wọn àti establish case yẹn gangan sánsan wọn àti establish case yẹn gangan wọn kọ́kọ́ lọ fún wọn pamọ́ náà so that a lè máa gba ọgbà ẹ̀wọ̀n yẹn wá jẹ́ ẹjọ́ ọ̀rọ̀ tí mo sọ náà ni pé àwọn tí ń pààyàn yìí tí wọ́n fi lo ẹ̀yà ara èèyàn jù àwọn tí ń lo ẹ̀yà ara èèyàn jù mo sọ níbẹ̀ pé mùsùlùmí àti kírísítẹ́nì ni àwọn babaláwo àwọn oníṣẹ̀ṣe wọn lo páàtì èèyàn tó mùsùlùmí àti kírísítẹ́nì bí mo ṣe sọ́njọ́ yẹn nìyẹn so nígbà tí mo wá padà rí fídíò pásítọ̀ yẹn last year bóyá bíi January February ni last year ni pásítọ̀ yẹn ni wọ́n mú pásítọ̀ yẹn ní Ìbàdàn ìgbà tí mo wá padà rí fídíò pásítọ̀ yẹn láti lè fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ tí mo sọ yẹn pé níbi àwọn tí ń lo ẹ̀yà ara èèyàn jù láti fi ṣe ritual láti fi ṣoògùn lẹ́nìí tílẹ̀ mọ́ yìí o torí pé a ti wà ní ìrọ̀lẹ́ ayé already lẹ́nìí tílẹ̀ mọ́ yìí ẹni tí ń lo ẹ̀yà ara èèyàn jù tá a bá ti mú àwọn tí wọ́n jẹ́ àáfà tá a bá ti mú wọn tán ìgbà ńlọ tó kan àwọn pastors àwọn àáfà ní number 1 kí wọ́n pastor kan number 1 because torí táwọn pastor yẹn gan ṣe ọ̀dọ̀ àwọn àáfà náà ti ń ṣe táwọn bá sí lọ́dọ̀ àáfà wọn á máa ṣe mí lọ́dọ̀ babaláwo pastor tẹ bá rí tí yọba ló fẹ́ ṣe ritual ọ̀tọ̀ àáfà kan lọ ní tàbí kọ́ tọ̀ babaláwo kan lọ ìgbélé ìtọ́kọ́ mọ̀ jù ni pé kọjá látọ̀dọ̀ àáfà náà ni ó ti rí àṣírí tó fẹ́ rì mọ́ church yẹn so ló jẹ́ sọ pé lẹ́yìn àwọn tí ń lo ní Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tá a wà yìí pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tá a wà yìí àwọn tí ń lo ẹ̀yà ara èèyàn jù number 1 àáfà ni number 2 làwọn pastors ìgbà yẹn látò wá sọ pé àwọn babaláwo náà máa ń lò ìsepẹ́ ìlò láwọn babaláwo kọ̀ọ̀kan torí pé kò síbi tí ò sí kàńdá kò síbi tí ò sí tá a bá ti rí original a máa rí duplicate ibi tá a bá ti rí original kan a máa rí duplicate a máa rí fake ẹ̀ àwọn àfáà gidi ń bẹ àwọn èèyàn gidi ń bẹ àwọn pastor gidi ń bẹ àwọn babaláwo gidi ń bẹ inú mi dùn babaláwo kan ṣe program tí mo wo program babaláwo yẹn lénìí babaláwo yẹn ó sọ̀rọ̀ tó make sense gan ó ní bá a ṣe sọ pé gbogbo nǹkan le tó yìí ó gbọ́ọ̀sì tó yìí àwọn kan jáwọn ẹni eré gidi wọ́n sì bẹ inú àfa àwọn kan jáwọn ẹni eré gidi wọ́n bẹ nu pastors àwọn kan jáwọn ẹni eré gidi wọ́n bẹ nu herbalist kan jẹ́ babaláwo tòótọ́ tí wọ́n ń lo kíni ifá sọ ní tòótọ́ tí wọ́n ń lo àwọn àfa gidi tí wọ́n ń lo kíni Kùránì sọ ní tòótọ́ àwọn pastor gidi tí wọ́n ń lo kíni Bible sọ ní tòótọ́ wọ́n ń bẹ o ṣùgbọ́n àwọn kàńdá tó ń lo ẹ̀yà rẹ̀ yẹn jù nínú mùsùlùmí lọ́jọ́ lọ mú fídíò pásítọ̀ yẹn wá kódà tí bá rí fídíò babaláwo náà ibi tí babaláwo náà máa upload ẹ̀ à lè rí pé kì í sáfà nìkan nílò ẹ̀yà rẹ̀ yẹn kì í ṣe pásítọ̀ nìkan nílò kì í dẹ̀ ṣe babaláwo nìkan nílò láàrin ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ti ń lo ẹ̀yà rẹ̀ yẹn láwọn tí wọ́n jẹ́ àwọn kàńdánù rẹ̀ sí àwọn ẹni ibi tí wọ́n fi ẹ̀sìn yẹn bojú ṣùgbọ́n bí tó ti wọ́pọ̀ jù òun náà ní láàrin àwọn alálàfà Ọlọ́run bá kó dákun ó ṣàánú so kì í ṣe pé láti fi tàbùkù kírísítẹ́nì o torí pé mo jẹ́ láwọn kírísítẹ́nì kan tó ti wò pé torí pé wọ́n rí pé wọ́n mú mùsùlùmí láti kọ́mẹ́ǹtì àwọn kọ́mẹ́ǹtì kan kì í ṣe láti fi tàbùkù kọ́mẹ́ǹtì láti fi tàbùkù kírísítẹ́nì
ṣùgbọ́n láti lè fi ìdí òdodo múlẹ̀ pé ẹni tí ń ṣẹlẹ̀ yìí kì í sí láàrin mùsùlùmí nìkan ló ti ń ṣẹlẹ̀ kì í dẹ̀ láàrin kírísítẹ́nì nìkan bẹ́ẹ̀ ni kì í sí láàrin oníṣẹ̀ṣe nìkan kí Ọlọ́run bá kó ṣe dáadáa fún wa. tọ́ back to my previous discussion explanation ó ní pé sẹ́ni Abrahaman according to investigation torí pé ọ̀rọ̀ ti wà ní court olójú tá a lè sọ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ àwọn eléyìí tí a bá lè sọ tí ò sí ní court nínú ìwà tí ọmọ yẹn ti wù tó dẹ̀ tó lè help àwọn tí àwọn adájọ́ ó ní pé wọ́n jẹ́ kó yọ pé Abrahaman ìjọ tó bá fẹ́ pààyàn tó bá fẹ́ ṣe alápàtà láti pààyàn nǹkan ló máa ń ṣe ni pé yọ kọ́kọ́ pa ẹran lọ́sàn abẹ́ understand wọ́n ní Abrahaman máa kọ́kọ́ yọ kọ́kọ́ pa ẹran gidi yọ pa ewúrẹ́ lọ́sàn yóò sún yọ wà gbé wọlé ewúrẹ́ tó bá pa yẹn nígbà tó bá ṣe iṣẹ́ ibi rẹ̀ ní òru tó bẹ̀rẹ̀ sí ní gé nǹkan pàápàá àwọn ará ilé máa ṣe bí bóyá ewúrẹ́ tí ó pa lọ́sàn pé iní ń gé ẹwu techniques ọkọ̀ọ̀kọ̀ máa àṣẹ ewúrẹ́ tí kọ́kọ́ ń pa lọ́sàn ó ń fi pípa ewúrẹ́ yẹn bojú ewúrẹ́ tó kọ́kọ́ ń pa lọ́sàn yẹn tó bá ti pa ẹran lọ́sàn tó gbé wọlé tó bá ti pa lọ́sàn ó máa wá gbé wọlé àsùn àṣẹ everything gbogbo aládùúgbò máa rí pọ́pẹ́ náà so àwọn yóò ní fúra bí bóyá nǹkan kan mi nìge tó bá dòru wọn àti ẹni lọ́wọ́ bóyá nígbà ẹran tó pa lọ́sàn bóyá tó wọ́n fẹ́ ṣe ẹran jẹ lóru títí tí ó fi kan ẹni tí ń kọ́tán ẹnìkan kò ní disturb ẹ̀ ẹ wo strategy ẹ wo techniques tó fi ń ṣiṣẹ́ tí ń ṣe. ẹ̀yin àfa wa ẹ máa check àwọn atájọ́ máa kí ó pé níbo ló ti ń rówó kí ni sọ́sí sọ̀fin kọ̀ ọmọ ẹ yàtọ̀ sí pé nǹkan ọmọ ní kéwú iṣẹ́ wo ló ń ṣe kì í ṣe òṣì ọ̀rọ̀ kì í dẹ́ sọ̀rọ̀ tí ọ̀dà ní káàfà ní kẹ́ sọ pé káàfà ní kò ní ṣe lọ́wọ́ kò sí tó burú nínú kéèyàn ó jàfà kó tún ní bísínẹ́sì míì tí wọ́n máa ṣe yàtọ̀ sí àfà kò sí tó burú bẹ́ẹ̀ kéèyàn jàfà kó tún ní bísínẹ́sì míì yàtọ̀ sí àfà tí wọ́n máa ṣe yàtọ̀ sí pé nǹkan ọmọ kéwú kí ni sẹ́mi tó ń ṣe ọmọ rẹ ọmọ wa ṣàgbàfọ̀ òun kásọ wálé ẹrójú olè ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ à ń commit atrocities lẹ́ni látara pé lágbájá yìí ọ̀rẹ́ mi yìí ẹ wá dúró owó tó ná lójú agbo níbi mọ́lídìí àfa wa tó bá di next year ìwé náà fẹ́ ná tó jù bẹ́ẹ̀ lọ ọlọ́pàá máa kó everybody o ọlọ́pàá máa kó everybody tí Abrahamu bá bẹ̀rẹ̀ sí ní ká àwọn ènìyàn wàláhì kọ́lọ́ ọmọ mu wa kódà kọ́ má jẹ́ Abrahamu mọ́ kò sí baba ńlá pẹ́ tán bí dáa tó lè sọ pé àbá ti sọ̀rọ̀ yẹn o ti gba ènìyàn lọ́wọ́ mi rí o àbí ọ̀dà tó bẹ́ẹ̀ níbo lèmi àti ẹ ti pàdé ibo la ti jọ ń sọ̀rọ̀ pé àbá ti sọ̀rọ̀ yẹn o mo ti fún ọ ní egun orí èèyàn rí o ti fún ọ ní báàtì èèyàn rí irọ́ nípa tán bá bí ọ̀dà bọ́ta mi bá wọn lò rí mi sí bá wọn lọ́wọ́ sí ní jẹ́ bá wọn lò àpàdà àti ibú nìyẹn. ẹ lè dénú léèmí kẹ́ ẹ bá ọtí àwọn ọmọ ilé kí obìnrin mi ìran ọtí rí mi ìsira ọtí pamọ́ kí wá gbé sábẹ́ aṣọ kí n gbénu lérí ẹ bá lè bá sinapu nù lé mi ń lè sùn tí mò ń bọ̀ táàlọ́ pé mo fẹ́ máa fi snap bọ́ èṣù káàbọ̀ wàá mọ̀rin hàn tú kọ́ mọ̀rin tàdá tí ó fi hàn tú mọ́kọ́ wá jẹ́ pé ẹ̀jẹ̀ yàn àwọn àbá bá débi pé wọ́n fi ẹ̀jẹ̀ yàn hàn tú wọn à lo tàdá mọ́ ẹ̀jẹ̀ yàn máa fi ẹ̀jẹ̀ yàn hàn tú wọn àbá bá débi pé wọ́n fi ẹ̀jẹ̀ yàn wọ́n fi ń ṣe hàn tú wọ́n fi hàn tú kílákílá gbé kílájú sínú ayé náà gbogbo ẹ̀yin àbá wa tó jẹ́ pé ọmọ tí ọba tí ì máa rí owó mú wá síwájú yín kò tí ì di ọmọ alálùbáríkà ẹ dákun ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa. ó dá mi lójú pé kó tó rí i pé ìgbẹ́jọ́ wáyé ìyẹn ní ọjọ́ kẹfà oṣù kẹta ó dá mi lójú pé iléeṣẹ́ ọlọ́pàá ó ti ṣe ń tó tọ́ lórí ẹ̀ ó dá mi lójú ni o torí pé bọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn á ṣe é ní tó wá yé mi ni pé bọ́n bá yẹ fóònù ẹ̀ wò tán bá yẹ gbogbo àwọn tó ti bá chaàtì ó dá mi lójú ìdí ọ̀rọ̀ wọn ó padà farahàn gidi gan mà ní kí ló dé tó jẹ́ ṣe pé àwọn ọmọ ọ̀dọ́ àsìkò yìí dájú kí ló dé tí wọ́n lẹ́mìí ìdáríjìn kéèyàn sì wò sùnsùn kọ́ ọmọ làkejì rẹ kó o sì wó ń pọ́npọ́ lórí kó o wó ń kùmọ̀ lórí wọ́n ń sọ nílé ẹjọ́ pé rárá o asthma ló ní bó ṣe lásìmà wọ́rì tó ń pàpà kú tó ajá asthma ló ní tó ń pàpà kú kí ló dé tí wò pariwo síta káwọn èèyàn jẹ́lẹ́rìí ẹ̀ ń bẹ̀ pé ẹgbà míì ẹ̀wù bọ́mọ iṣẹ́ ń ṣe rí ńgbà táwọn ọlọ́pàá délé rẹ̀ wọ́n sì bá àyàn ń bẹ̀ pẹ̀lú ẹ̀ níbẹ̀ wọ́n bá àyàn ń bẹ̀ pẹ̀lú ẹ̀ tán jọ ń gbélé onìkan kọ́ ní ń gbélé kéré tó wọn pa àwọn èèyàn wọ̀nyí ẹ gbà mí o àwọn ò bọ́mọ iṣẹ́ ń ṣe kù sí bẹ́ẹ̀ o sì wó ń pọ́npọ́ lórí ẹ̀rù ọ̀bà ọmọbẹ okùn lọ́rùn orí ẹ̀ já sí méjì pẹ̀ládàá ìwọ iná ló gé ọwọ́ rẹ̀ méjèèjì torí pé àyẹ̀wò ọlọ́pàá tẹ́ bá wọnú fọ́nrán fídíò yìí ẹ máa rí ibi tí a ti rọ́wọ́ méjèèjì nínú òkè ọ̀dà níbo ló wá tẹ̀tẹ̀ níbo ló ta ẹsẹ̀ sí níbo ló gbẹ̀sẹ̀ sí níbo ló gbórí sí
níbo ló gbẹ̀yà ara tó kù sí ọyàn ibo ló gbé sí. Ayé àkàmàrà, ayé lè, ayé ogun, níbo ló gbà àwọn nǹkan wọ̀nyí sí? Ẹ̀rù àwọn ọ̀dọ́ àkókò yìí máa ń bà mí torí pé bẹ́ẹ̀ bá wọjọ́ orí tá a kà yìí kò sẹ́ni tó ti pé ọmọ 50 ọdún ń bẹ. Ẹ̀yin tó dàgbà jù nínú wọn ló jẹ́ ọmọ ọdún 140, ìyẹn 41 years. Àwọn tó kù bíi àwọn tá a dárúkọ tó kù tí wọ́n jọ ń jẹ́jọ́ lónìí nínú wọn la ti rí Ahmed Abdulwasiu, òun ló dàgbà jù nínú wọn tó jẹ́ ọmọ ọdún 41 tá a sọ fún wa pé ó ń gbé àdúrà lérè nílùú Ìlọrin bẹ̀ ní gbé. Ó túmọ̀ sí pé bá a bá tètè ṣàyẹ̀wò àwọn ẹ̀yà ara tó kù sì wà nílùú Ìlọrin. Ẹnì kejì ẹ̀ tá a dákọ̀ fún wa òun náà ni ọmọ 28 years péré. Wọ́n ní businessman lòun, ìyẹn Sulaiman Muideen. Amìlẹ̀ǹgbẹ̀ lòun ń gbé nílùú Ìlọrin. Ẹnì kẹta tó jẹ́ ẹnì kẹta tán tún jọ ń ṣẹjọ́ ń bẹ̀ òun náà sọ pé fóònù lòun tún ṣe ń tiẹ̀, ìyẹn Jamiu Uthman. Wọ́n ní fóònù lòun tún ṣe ń tiẹ̀, àdúrà lérè ní ń gbé, òun pẹ̀lú Abdulwasiu náà jọ ń gbàdúrà lérè kó tó wá kẹ́nìkẹ́rin wọn ìyẹn tó jẹ́ ọmọ 31 years àgbẹ̀nà pòun ti tiẹ̀ lọ́jọ́ Ramon Jamiu. Ẹlẹ́mẹ̀rẹ̀ mọ̀lété lòun gbé ń tiẹ̀, gbogbo wọn pátápátá ṣàwáwù ni wọ́n. Ẹ bá wo bìkan rí ibi tọmọkùnrin yìí ti náwó bí ẹlẹ́dà. Ohun tá a tiẹ̀ gbọ́ ni pé òbítíbitì owó mílíọ̀nù 5 ni wọ́n tún bá nú àkáǹtì ẹ̀. Ohun tá a gbọ́ nu àti ìfìdí ẹ̀ múlẹ̀ pé mílíọ̀nù 5 ló wà nínú àkáǹtì ẹ̀. Ọmọ kékeré léńje yìí tó sì ń kánjú ọlà. Ọmọ kékeré léńje yìí tó ń wò pé bẹ́ẹ̀ bá gbàgbé bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn la sọ nípa tó ń kọrin ẹ̀mí kan tó náà kọ ọmọbìnrin rẹ̀. Ó náà sọ ṣáájú nípa bá a ṣe gbọ́dọ̀ kánjú ọlà. Ibo là ń báyé lọ báyìí? Ibo làwọn ọ̀dọ́ léńje yìí náà ń fẹsẹ̀ lé? Ibo làwọn ọmọ yìí ń rìn? Ta náà ń rìn tọ̀? Ẹ̀gbọ́n náà ǹjọ́ wa wà nínú àlùkùránì pé ibìkan wà ń bẹ̀bí tó jẹ́ tó ń sọ pé orí èèyàn lẹ gbọ́dọ̀ lò, apá èèyàn lẹ gbọ́dọ̀ lò, àbí ẹ̀yà ara kan wà ń bẹ̀ tó jẹ́ ṣe pé òun lẹ fi lè sínà ọ̀la. Àbí kò yé mi o, àbí wọ́n ní babaláwo kan ni torí ńgbà kan wà tí a ṣe ìwádìí kan lọ́dọ̀ bàbá Yẹmí Ẹlẹ́bùrú ìbọngbà náà pé gbogbo oògùn owó tí èèyàn ń ṣe yìí ká dárí apá kan ká dá kejì sí ká forí ẹni ṣètùtù ọ̀la ká lọ́kàn èèyàn ká lẹ̀dọ̀ èèyàn. Bàbá ní rárá kò sínú ìṣẹ̀ṣe ti Yorùbá. Wọ́n ní kò sínú odùfá, kò sínú tí Yorùbá ń ṣe rárá pé kéèyàn mú ẹ̀yà ara èèyàn kó fi sosólẹ̀ àbí kó fi ṣe gbé wá. Wọ́n ní ò sí ń bẹ̀. Ibo láti wá rí? Bájọ́ yé wa ń gbà náà pé àṣà òkèèrè ní táwọn ẹ̀yà kan tó súnmọ́ apá wa nílẹ̀ Yorùbá àwọn náà gbé wọ àárín wa. Ó túmọ̀ sí pé kò sínú àṣà Yorùbá pé ká lórí èèyàn fótùtù ọ̀la. Ó túmọ̀ sí pé àwọn mùsùlùmí tán dáńtọ́sì sọ pé kò sínú ẹ̀sìn mùsùlùmí, kò sínú àlùkùrán, kò sì sínú àwọn àdéhìtì kankan pé o gbọ́dọ̀ lo ẹ̀yà ara èèyàn fétùtù ọ̀la. Níbo la ti wá rẹ̀ yìí? Níbo la ti ráwọn nǹkan wọ̀nyí tá a ti ń lo ẹ̀yà ara wa fétùtù ọ̀la? Àwọn ọmọ òde òní eré tí wọ́n ń sá fún gbogbo ohun tí wọ́n ń gbọ́ lórí ẹ fún gbogbo eré tí wọ́n ń sá fún gbogbo ohun tí wọ́n ń gbọ́ lórí ayélujára. Ǹjẹ́ rò pé ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ yìí ò mú bẹ̀rù dání bí? Ìbẹ̀rùbojo ló jẹ́ fáwọn èèyàn láti fàáfàá nílùú Ìlọrin báyìí torí pé ìlú Ìlọrin a mọ̀ sí ìlú tó jẹ́ ṣe pé kò níwà àbàjẹ́ kan pàtó gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ ṣe mọ̀ pé tùmìtùmì ó kẹ́gbẹ́ dànù náà ni. Ẹnìkan tiẹ̀ ń sọ ńgbà tá à ń sọ̀rọ̀ ó ní kí gbogbo àáfàá tó wà nílùú Ìlọrin ó ní ká wá sọ̀rọ̀ pé ṣé gbogbo àáfàá pátápátá ni ò lẹ́bọ lẹ́rù. Ó jẹ́ ṣe pé wọn ní nǹkan kan lábẹ́ aṣọ tó sì jẹ́ ṣe pé Kùránì àtàdíìtì nìkan náà gbójúlé. Lọ́jọ́ òun àná nígbà tí gbogbo nǹkan ò rí bó ṣe rí yìí a kì í gbọ́rú eléyìí. Ìbẹ̀rù sì wà ńgbà náà. Ẹ̀gbọ́n náà n tá a máa ń gbọ́ ńgbà kan ni pé
orí gbígbẹ orí tútù ọ̀tọ̀ òkúta àti sin àwọn kan á sì lọ́bẹ̀ wọ́n á sì wú wọn lórí gbígbẹ làwọn ń wá wọn kàn pọ́n. ìta àti ẹ̀jọ́ yé wa nígbà tá a bẹ̀rẹ̀ ìwádìí ni pé orí èèyàn kò tiẹ̀ wọ́n torí màálùú ẹnjọ́ orí màálùú òbítíbitì owó ni yóò mú lọ́wọ́. bó ṣe wá jẹ́ orí èèyàn làwọn èèyàn ń wá káàkiri fẹ́tùtù ọlà, bó ṣe jápá èèyàn làwọn èèyàn ń wá káàkiri fẹ́tùtù ọlà, bó ṣe jẹ́ ìyá ara èèyàn làwọn èèyàn ń wá káàkiri fẹ́tùtù ọlà. orí gbígbẹ àtorí tútù, egun gbígbẹ àti egun tútù. bẹ́ẹ̀ bá dé ọgbà ẹ̀wọ̀n tẹ́ ẹ rí gbogbo àwọn èèyàn àtàwọn ìwádìí àwọn ohun tá à ń gbé sólè ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn ọ̀dọ́ langba ni wọ́n ń sáré ọlà. àfáà mi à ní bọ́ọ̀ bá wà láyé bọ́ọ̀ bá lo mọ́tò wà láàyè ọ̀ráyé wá, wọ́n sì gbàgbọ́ nù wà láàyè. níta àfáà bá sọ tó bá fi pe wà láàyè òdodo ọ̀rọ̀ ni. àwọn ọmọ kéwútà ń kọ́, báwo la ṣe ń kọ́ wọn? irú ọmọ yìí gan kí ló fà á tí ò fi wáṣẹ́ kan pàtó tí ó ṣe, ìyẹn Abdulrahman yìí tó fi jẹ́ ṣe pé iṣẹ́ àfáà nìkan ló yàn láàyò, kí ní ṣe tí ò wáṣẹ́ kan kọ́. bó ṣe lù ṣíṣe a gbọ́ pé ó ń lùlù, a sì máa wà níbi wáàsí lọ́pọ̀ ọ̀gbà. bẹ́ẹ̀ bá wojú fọ́nrán yín ẹ rí i pé ó ń wà níbi àwọn wáàsí kan ńgbà míì. a máa lu àlùmọ́ǹdìrí, a máa lùlù, a máa jó, a máa kọrin. bí bá ń kọrin ẹ sọ pé èèyàn tán. ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ o, wọ́n ti sún ìgbẹ́jọ́ síwájú, mọ̀ pé kó tó dìgbà náà bó ṣe ń lo àwọn òní jẹ́ kí tiyín ó di sí o. ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́, ẹ máa wo, ẹ subscribe sórí ẹ̀. àwọn ìwádìí ìjìnlẹ̀ tó tọ́ tẹ̀ ní láti máa jẹ́ kẹ́ ẹ mọ̀. àtijọ́ ó yé wa pé àwọn mẹ́rin ni wọ́n tó pẹ̀lú Abdulrahman nílé ẹjọ́ lónìí. bó ṣe jẹ́nu o, àní jẹ́ kí tiyín ó di sí bó ṣe ń lọ, àwa máa bù yín gbọ́. ẹ ṣé o, ojú tẹ́ ẹ fi ń wò wá ojú yín ò ní fọ́ o, etí tẹ́ ẹ fi ń gbọ́ wá etí ọ̀hún ò sì ní dànáwó sí. a tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ, búburú kan ò ní ṣe yín kò ní ṣe mí, àlàbá yín tí ò ní bèjì rèé. ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀, ire o, ire kàbìtì. àtirètí rẹ̀ o ọmọ Aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. ọmọ Aláṣẹ. àtirètí rẹ̀ o ọmọ Aláṣẹ dìde. àtirètí rẹ̀ o. àtirètí rẹ̀ o ọmọ Aláṣẹ dìde. ó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. ká lè mọ bí ayé kọrí sí. ká lè mọ bí táyé kọrí sí. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Thank you.